بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. ní ìparí súra yìí Allahu azza wa jal ń fún wa nírò nípa tí ó tún fini lọ́kàn balẹ̀ mà dájú wípé Allahu ló sa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́sà wípé kó máa jẹ́ ìránṣẹ́ òun torí pé jíjẹ́ ìránṣẹ́ Allah tí anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ ìránṣẹ́ Allah kìí ṣe nǹkan tuntun kìí ṣe nǹkan tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí nítorí pé òǹkọ́ là kọ́kọ́ ránṣẹ́ bó tilẹ̀ jẹ́ pò ń lò pin wọn àwọn ránṣẹ́ ti wá wọn ti síwájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹni Allah sọ pé qul ma kuntu bid'an min ar-rusul fi yé wọn pé mi ò jẹ́ àdádálẹ̀ o nínú àwọn ránṣẹ́ Allah ǹjẹ́ àdádálẹ̀ tí ò sí ránṣẹ́ tó ti wá ṣáájú rẹ̀ Allahu yastafi min al-malaikati rusula Allahu a máa ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ láti inú àwọn màláíkà àmọ́ ìpè ṣíṣẹ̀ṣà ó túmọ̀ sí pé àwọn ẹ̀dá tá a fẹ́ ṣẹ̀ṣà nínú wọn pọ̀ àwa mẹ́nìkan nínú wọn nítorí wọ́n pè ní al-istifā'u al-istifā'u ọ̀nà ni al-ijtibā' al-mustafā ọ̀nà ni al-mujtabā ọ̀nà ni al-mukhtār. Allahu azza wa jal ó máa ń ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́ àwọn màláíkà pọ̀ débi pé ẹnìkan kan máa yọ nǹkan wọn wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan máa yọ nǹkan wọn ọmọ ogun olúwa rẹ̀ àfọ̀nìkan. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní al-baytul ma'mur tí ń bẹ ní sámà lójoojúmọ́ ayé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àwọn màláíkà máa wọ bẹ̀ 70,000 angels àwọn tó bá ti wọ bẹ̀ lónìí yìí wọn tún ní wọ bẹ̀ mẹ́tìjọ́ gbẹ̀ndàl qiyam ojoojúmọ́ sì ní 70,000 wọ bẹ̀ ẹ dákun mélòó wá ní màláíkà tí ń wọ bẹ̀ lóṣù kan mélòó ní màláíkà tí ń wọ bẹ̀ lọ́dún kan ẹ wá wòye ọdún tó ti wà tolu àti ṣẹ̀dá àwọn màláíkà yìí tó sì jẹ́ pé tí wọ́n ń ṣe ti wọn nù. anabi sallallahu alayhi wa sallam nígbà tí Allah azza wa jal tó gbégun sámà anabi sọ pé atati sama wa huqqa laha an ta'it wọ́n ní sámà ń gbin kìnkìn bí ìgbà tó fẹ́ jábọ́ ọtọ́ sí kó máa gbin kìnkìn pò ń fẹ́ jábọ́ kí ló dé anabi ní kò sáyè tá a lè kí ọmọ ká mẹ́rin báyìí bọ̀ nínú sámà àfi kó jẹ́ pé màláíkà ló wà ńbẹ̀ nínú kó jẹ́ pé ó wà ń dúró ń ṣàfọ̀mọ́ fún Allah àbí kó wà ní rúkú' ń ṣàfọ̀mọ́ fún Allah àbí kó wà ní foríkalẹ̀ ń ṣàfọ̀mọ́ fún Allah ààyè tún wà nílẹ̀ eléyìí tí ò sí ní sámà àádúrú kẹta ẹ lè gbé wọ àwọn àlàfo tó wà nílẹ̀ àní ààyè tá a lè kí ọmọ ká mẹ́rin báyìí bọ̀ kò sínú sámà àfi kó jẹ́ pé màláíkà ló wà ńbẹ̀ torí ẹ kí wọn á ní dèrò rẹ ń ṣe níjọsìn tí ń jọ ọ lójú tó fi sọ pé bẹ́yìn tẹ́ ń ṣẹ̀sìn náà ni Allah òfin jẹ́ Allah dákun gbẹnu sọ̀n ẹnu rúnrún ẹ wọ àwọn màláíkà yẹn ti pọ̀ tó wọn ò níṣẹ́ méjì tí wọ́n máa ṣàfọ̀mọ́ fún Allah lọ wọ́n máa ṣèjọsìn fún lọ. àwa gan bá a ti ṣe wáyé mọ́mí yẹn ti ṣe pọ̀ tó yìí kò sí èèyàn kan nínú wa àfi kó jẹ́ pé màláíkà méjì ń bẹ pẹ̀lú ẹ̀ ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid màláíkà méjì ń bẹ pẹ̀lú wa tẹ́ bá ṣírò iye bí èèyàn ti ṣe pọ̀ tó ẹ tún times ẹ̀ by 2 nílọ́po ọ̀nà méjì ọ̀nà mẹ́ta níye màláíkà tó wà tí wọ́n ń bẹ pẹ̀lú wa wọ́n jẹ́ ìlọ́po wa ìlọ́po ti wa lọ́nà méjì yàtọ̀ sí àwọn tí wọ́n tún jẹ́ ẹni tí ń kọ iṣẹ́ wa lẹ̀ tí wọ́n tún jẹ́ alápọ̀nlé wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun
àwọn màláíkà tún wà tó yẹ kí wọ́n ṣọ́ wa yahfadhunahum min bayni aydihim wa min khalfihim, wọ́n ṣọ́ wa níwájú wọ́n ṣọ́ wa lẹ́yìn. àmọ́ níjọ́ tí àkọọ́lẹ̀ kan bá wà pa burú ṣe wa àwọn màláíkà yẹn yẹra. àwọn màláíkà pọ̀ yata'aqabuna fikum malaikatun bil-layl wa malaikatun bin-nahar. àwọn màláíkà máa ń sọ̀kalẹ̀ wọ́n máa ń gúnkè wọ́n máa ń sọ̀kalẹ̀ wọ́n máa ń gúnkè lórí yín lóru àti lọ́sàn. táwọn ẹni tó wá láàárọ̀ táwọn bá ń padà lóru, táwọn ẹni tó wá lọ́sàn táwọn náà bá ń padà láàárọ̀, Allahu máa sọ pé kayfa wajadtum ibadi wa kayfa taraktumuhum. báwo lẹ bá àwọn ẹrú mi, báwo lẹ fi wọ́n lẹ̀. àwọn màláíkà máa sọ pé wajadnahum yusallun wa taraknahum wa hum yusallun. a bá wọn lẹ́ni tí ń ṣe sọlẹ́, ìgbà tá a tún fi wọ́n lẹ̀ sí a fi wọ́n lẹ̀ lẹ́ni tí ń ṣe sọlẹ́. lásùbà àwọn màláíkà kan sọ̀kalẹ̀. Olúwa ní wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda. al-Qur'ani tán kí lásùbà yẹn mójútó torí kó àwọn màláíkà máa wá gbọ́. àwọn màláíkà tó sọ̀kalẹ̀ lásùbà wọn gbọ́. àwọn màláíkà wà tán sọ̀kalẹ̀ ní àsìkò asr. Qur'anul asr mashhud, bẹ́ẹ̀ ni sunna tún sọ. al-Qur'ani tán ká ní asri náà màláíkà ń gbọ́. àsìkò méjì àwọn màláíkà máa ń sọ̀kalẹ̀. àwọn ẹni tó sọ̀kalẹ̀ láàárọ̀ àwọn gúnkè padà nígbà tó bá di ní asiri tọ́la. àwọn ẹni tó sọ̀kalẹ̀ lásìrì tòní wọ́n gúnkè padà nígbà tó bá tún di ní àsùbà tọ́la. yata'aqabuna fikum malaikatun bil-layl wa malaikatun bin-nahar. yata'aqabuna fikum èdè Lárúbáwá yìí special ètò Ànábì sọ́nbí wọ́n ń pè ní lughatu himyar. lughatu himyar. himyar qabilatun arabiyyatun yamaniyya. àwọn ẹ̀yà Lárúbáwá kan ní tí wọ́n ti Yaman wá. Olúwa ní Ànábì sallallahu alaihi wasallam yata'aqabuna fikum malaikatun. wọ́n ń pè ní lughatu akaluni baragith. akaluni baragith. dípò kó sọ pé akalatni albaragith, wọ́n sọ pé akaluni albaragith. ìrọ̀lẹ́ yata'aqabuna fikum malaikatun bil-layl wa malaikatun bin-nahar. ó ti tó kó sọ pé yata'aqabu fikum malaikatun bil-layl wa malaikatun bin-nahar. ṣùgbọ́n sọ pé yata'aqabuna fikum. Allahu wa sẹ̀sà nínú bí màláíkà ṣe pọ̀ tó yìí. Allahu sẹ̀sà màláíkà Jibril fún iṣẹ́ tí màá fi rán. ó tún sẹ̀sà àwọn míì nínú àwọn màláíkà tí èsì dandan ká mà, ṣùgbọ́n a mọ ọ̀kan nínú wọn a mọ̀ àyàfi nígbà tí màláíkà Jibril tí wọ́n ń sọ fún wa nípa bí Suratul-Fatiha bó ti ṣe sọ̀kalẹ̀, àbí tí Ànábì sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa nípa bí Suratul-Fatiha bó ti ṣe sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì, tó yẹ pé ẹni tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì kìí ṣe màláíkà Jibril. wọ́n sì sọ pé màláíkà tó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lónìí kò sọ̀kalẹ̀ rí. Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. ẹni tó bá wù Allah ló máa ń sàlẹ̀ sà tí ó fi ṣèránṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà, yóò sì tún máa ń ṣẹ̀ṣẹ̀ ẹni tó bá wù nínú àwọn èèyàn yóò fi ṣèránṣẹ́ rẹ̀. ká máa gàrùn ká máa nàgà kò pé ká jẹ́ ìránṣẹ́ fún Allah. ẹ má gbàgbé kó àwọn náà ń bẹ ń bí o, kò pé ká jẹ́ ìránṣẹ́ Allah. ká máa gbé ọ̀fun pé yẹn ni kí ẹ wò wá àwa náà lẹ́tọ̀ọ́ sí, kò pé ká jẹ́ ìránṣẹ́ Allah. Allahu yastafi minal malaikati rusula. Allahu máa ń ṣẹ̀ṣẹ̀ ń tó bá wù yóò fi ṣèránṣẹ́ nínú àwọn màláíkà wa minan nas àti nínú àwọn èèyàn. torí àwọn sọ pé kò sí ìgbára gbóná kan eléyìí tá a lè ṣe tàbí exercise kan
eléyìí tá a lè kíra wa bọ̀ tó yẹ pé èsì rẹ̀ níparí rẹ̀ onípa dà nàbì nípa dìránṣẹ́ Allah kò sí àtọ́ bá wà àwọn tí ó dìránṣẹ́ Allah pọ̀ wọ́n kàn lọ pass through that exercise ni ẹni tó bá ti ṣàṣeyege tí ẹ̀mí rẹ̀ ọ̀bọ ẹnu kún ó dìránṣẹ́ ni rárá kò sí Allahu ló máa ń ṣẹ̀ṣẹ̀ ní tó bá fẹ́ pé kó jẹ́ ìránṣẹ́ òun. Nuh alayhi salam àwọn kọ́ ni wọ́n yanra wọn ikú àwọn fẹ́ di ìránṣẹ́ Allah kalla. Ibrahim alayhi salam àwọn kọ́ ni wọ́n yanra wọn. Musa alayhi salam àwọn kọ́ ni wọ́n yanra wọn. Isa alayhi salam àwọn kọ́ ni wọ́n yanra wọn. Muhammadun sallallahu alayhi wa alihi wa sallam àwọn kọ́ ni wọ́n yanra wọn. aha وكذلك أوحينا إليك وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا. كيف يقول النبي صلى الله عليه وسلم لكم وسوسك أنا الآن رسول كيف ببايو موتي ديرانسة باو ديرانسة ستان تانو الله لا سالسا رينغاتي الله سالسا ọ̀sáwọlé àbí ọ̀sáwọlé ọ̀sáwọlé tó bá pé ń palẹ̀ mọ́ fún ṣé ọ̀sáwọlé ìwọ ní ìsìn ọwá school ọ̀fẹ́ gbàwé ẹ̀rí ṣé níjọ́ tó bá fún ọ̀wé ẹ̀rí ó túlẹ̀ ní àbọ̀ ọmọ rẹ́rìn ọmọ rẹ́rìn ni torí pé ara ń tọ́ wá ṣe ń school náà nù. sọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe kó láfojúsùn kó n fẹ́ di ìránṣẹ́ báwo. Allahu azza wa jal òun lọ́ máa ló ṣe ní ìránṣẹ́ bẹ́ẹ̀ ni anabi Yaqub النبي داود النبي سليمان النبي إدريس النبي يحيى النبي زكريا النبي إلياس النبي ذو الكفل بقوا النبي وعيباي واليسع إسماعيل تانين وشعيب نلقين يجو لصناري بكيني الله لمن سايا لسا النبي موسى عليه السلام إن بولاتي مدين pẹ̀lú ìyàwó àtàwọn ẹran ètò ànábì Ṣuaibu tó bùn òtútù wa mú wọn ń bọ̀ lóru gànjọ́ ó wá rí ẹ̀yà anákan lọ́ọ̀kan ó wá sọ fún ìyàwó àti àwọn ó sọ fún ìyàwó rẹ̀ ike kó dúó kòtó ẹ̀dúró ń bí inni anastu nara mo rí iná lọ́ọ̀kan. bóyá tí mo bá dé di iná yẹn màá bá yín gbọ́ wá àlàyé nípa ọ̀nà tá a tọ̀ tá a fi dé Misra tá a ń lọ. àbí kí n tiẹ̀ bá yín mógun náà kan wá tẹ́ fi lè yáná torí tútù mú. anabi Musa ó dé janib at-tur al-ayman inda al-buq'ati al-mubaraka ní ẹ̀gbẹ́ ọ̀tún sí òkè at-tur ní ààyè tó lùwà sí ní ààyè alálùbáríkà. Olúwa ní ya Musa inni ana rabbuka wa Musa mi lọ́lúwa rẹ̀ o fakhla' na'alayka innaka bilwadi al-muqaddasi tuwa ààyè tó má lọ wáyé bọ́ bàtà rẹ̀ lẹ̀ torí pé awọ tí wọ́n fi ṣe bàtà rẹ̀ ń kìí ṣàwọ tó lè gbà tó lè wọ̀ tẹ́bi tó wáyé. wa ma tilka bi yaminika ya Musa kí ni bẹ lọ́wọ́ tún rẹ̀ wá Musa qala hiya asai pọ̀pá mi ni ya Rabb mọ́ máa fi pọ̀pá yẹn mọ́ máa fi já koríko fáwọn ẹran mi. Atawakkau alayha mọ́ máa rọ̀ ma mọ́ sì máa fi já koríko fáwọn ẹran mi. Qala alqiha ya Musa Olúwa ní sọ́lulẹ̀ ìwà Musa fa alqaha anabi Musa bá sọ́lẹ̀ fa idha hiya hayyatun tas'a lọ́ba dejò anabi Musa fẹ́ sá
Olúwa ní má sá qala khudha Allah ní tún gbá mú padà sanu'iduha sirataha al-ula á dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ anabi Musa tún gbá mú ó di pọ̀pá padà. Allah ní wa adkhil yadaka fi jaybika ọwọ́ rẹ̀ kí bàbíyà rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀tún kó kí bàbíyà rẹ̀ òsì takhruju bayda'a min ghayri su' ayatan ukhra yọ ní funfun gbò bí ìgbà tó rùn yọ kìí ṣe ti bàjẹ́ kìí ṣe ti pọ́wọ́ rẹ̀ ti bàjẹ́ eléyìí tún já mímì idhhab ila fir'auna innahu tagha máa wá lọ sọ́dọ̀ fir'auna alágbẹ̀rùgbọ̀nrín ni ẹ dákun kí ni Musa wá lọ kí ni Olúwa sọ di sanabi Musa kò fẹ́ dà nàbì ni tábà kí gbogbo Mẹ́díánà tó lọ ọlọ́gba tírénì ni láti dà nábì kálá ìgbà tó bá nábì Musa lójijì anábì Musa wò pé èmi yìí ṣe ẹni tó ṣe pé máa ń sọ̀rọ̀ tọ̀rọ̀ máa yé akílòlò ni mí torí pé ṣẹlẹ̀ kan ti ṣẹlẹ̀ pẹ̀lú Fìràwọ̀nà yìí bàbá burúkú tó ń pè Fìràwọ̀nà níjọ́ kan lẹ́yìn ìgbà tó ti gbà yá anábì Musa láàyè tí wọ́n ń tọ́ anábì Musa nù ààfin rẹ̀ tí wọ́n ti ma anabi Musa bí ọmọ ọba àwọn òpìtàn wa ní Fìràwọ̀nà ń bá ṣeré ńjọ́ kan báyìí la anabi Musa farungbọ̀n rẹ̀ káfíìrì ni ó tún dárúngbọ̀n sí ìwà mùsùlùmí wọn ni a dárúngbọ̀n sí gbogbo ẹ̀ ló ń fa àgbọ̀n rẹ̀ wọ́n á dábì kòǹgìrì ó lóun fẹ́ young ever young wọ sàárè tó o bá dán kọ́ young wọ bẹ̀ anabi Musa fa irùngbọ̀n Fìràwọ̀nà ni sí kìí sọmọ tá ń wí ni because ojú Fìràwọ̀nà ò ṣe é wò á ń bọ̀sibọ́sí pé yẹn ó fa irùngbọ̀n rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn abò ojú wọn ṣe é wò gbogbo àwọn èèyàn abò láyé wọn kanjú kó ni Fìràwọ̀nà wa ni kí wọn lọ mú ẹyìn wa ẹyìn tó pọ́n kí wọn sì mọ́gùn náà wa tó wọn á fi méjèèjì wọn gbé kalẹ̀ wọn ní ká Ànábì Mùsá mú kan àwọn tí ń kọ̀tàn ní ẹ̀yìn l'Ànábì Mùsá fẹ́ mú torí gbogbo yẹn náà ní máa rí náà sá wọn àti ẹsẹ pé Ṣàngó lọ sọ pé ó ń sìn wọn àti pé ó ń sìn Ṣàngó ẹ máa fi náà ṣeré iná ọ̀rọ̀ ẹ jẹ́ káwọ̀ ọ̀dà kí Ṣàngó wá wọ̀ eléyìí ni ó yé wa pé lóòótọ́ agbára rẹ̀ káná ẹ̀hún kí náà tí yìí iná ọ̀rọ̀ ni nígbà táwa bá dáná kí Ṣàngó wá wọ̀ wò. akramakumullah anabi Musa aleyhi salam wọ́n ní ẹ̀yìn yẹn lọ́fẹ́ lọ mú Allah ní kí màlẹ́kà gbọ́wọ́ rẹ̀ lọ sí di ògùn náà anabi Musa wá mú ògùn náà ó tún mú ògùn náà kò mú kọ́ sọ́ọ̀lẹ̀ ògùn náà mà dàbí mángò tó tún mú tó tún máa sókè tó tún máa sókè tó máa àbẹ̀yẹ ọ̀n rà kó tó di pọ̀ jẹ́ ògùn náà bí yẹn bá mú yẹn sọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà ni anabi Musa wá mú ògùn ló tún sọ sẹ́nu láti fi hàn Fìràwọ̀nà pé èmi kọ́ lọ́mọ náà òun wò pé tó bá ti mẹ́yìn àwọn ò fi ṣe àpèjúwe pé ọmọ tí ìjọba wọn padà parun gbọ́wọ́ rẹ̀ nu torí gbàgbọ́ tiwọn ni táwọn babaláwo bá sọ wọ́n sì pé gbogbo àwọn aláwo gbogbo àwọn onífá àwọn ọlọ́pẹ̀lẹ̀ àtàwọn tí máa tẹ́yẹ̀rìn àtàwọn tí ń wòràwọ̀ wọ́n ti ní ọmọ kan dé ọwọ́ rẹ̀ ní parun ìjọba Fíráúnà ti wáyé ìdí nu tí fi ń pa àwọn ọmọkùnrin tí fi ń dá àwọn ọmọbìnrin sí kọ́mọ́ àjẹkù náà ló ń tún fọwọ́ aró mú wọnú àfihàn ló ń tún fowó òun tọ́jú ẹ̀ gbàtà Ànábì Musa tó mú ògùn náà ó sọ sẹ́nu kó tó tún di kó tú dànù eléyìí ló wá mú kí kókó kó wà lórí ahọ́n Ànábì Musa aleyhi salam tó bá sọ̀rọ̀ yóò kìlọ̀ lò torí ẹ̀ Ànábì Musa wa tọrọ lọ́dọ̀ Allah pípé waj'al li min ahli waj'al li waziran min ahli Haruna akhi nyẹ́ nìkan lámúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi nínú àwọn ará ilé mi Harun bọ̀dá mi bọ̀dá ni Harun lọ́jọ́ fún Ànábì Musa
èèyàn dáadáa la nabi Musa aleyhi salam. àpèjúwe kò sí lára la nabi Musa. kò sí ipò tọ́mi èèyàn fẹ́ dé láyé tó kọjá ìránṣẹ́ Allah. Allah wa ṣe ní ìránṣẹ́ rẹ̀ ó wá ní kó rè yẹn má ma lórí tó nìkan òun tún fẹ́ kó fọmọ yóò náà ṣe ìránṣẹ́. Olúwa Ẹlẹ́dàá wa sì gbà Haruna náà di ìránṣẹ́. anabi Musa wa bẹ̀ Allah qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. nínú àdúrà rẹ̀ Olúwa kókó tí ń bẹ lórí ahọ́n mi bá mú kó wọ́n máa gbọ́rọ̀ mi yé. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn lọ́lọ́rọ̀ gidi níkùn tó fẹ́ bá wa sọ ṣùgbọ́n tó ṣe pé àìjágaarọ ọ̀rọ̀ lórí ahọ́n rẹ̀ ọjà ń rọ́ ọwá lọ fẹ́ sọ látẹ̀kan kìí ṣe gbogbo èèyàn ní ó lè dúró ma láti gbọ́ yòókù má lè sọ pa kílò lòyìí kí ni nǹkan tó fẹ́ bá wa sọ. Allah ó sì gbàdúrà nabi Musa lẹ́yìn ìgbà tó ṣe gbogbo àdúrà ó ní qala qad utita su'laka ya Musa àwọn tó béèrè àti fún wa Musa aleyhi salam. ẹ dákun sanabi Musa wá kó n fẹ́ dà nàbì sọ wá kó n fẹ́ di ránṣẹ́ ni kalla kò wá kó n fẹ́ di ránṣẹ́. bẹ́ẹ̀ la nabi Isa aleyhi salam bolo ti tọrọ kó n fẹ́ di ránṣẹ́ láti rondo láti kpolóró láti fi yé pé ránṣẹ́ Allah ni ọ qala inni abdullahi atani alkitab waja'alani nabiyya. lọ́ba tán kìí sùn ló ṣera rẹ̀ bẹ́ẹ̀. Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. agbára wọn kọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò tiẹ̀ sínú tó fi lálàrí. dábàá kẹ́ ọkùnrin yẹn ó dàbí ọgbọ́n ni òun ló pera rẹ̀ níránṣẹ́ láàrin àwọn èèyàn tó ń gbé Sahara nítorí pé òun lọ́ fẹ́ gbọ́n jù láàrin wọn. ọ̀gbádùn ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ àmì kó ọ̀gbádùn ni tó bá gbé ọ̀dọ̀ hospital wọn ní rògùn ló fún ọ. torí tí ń ṣe ó kírítíkà kọjá gbogbo ògùn. Muhammadu wọn tẹ̀lé Muhammadu lọ dálẹ̀ ọ̀gbádùn ọ̀wọ́n náà bá tíráì rẹ̀ náà àyè sílẹ̀ wọn náà tíráì rẹ̀ kọ́ pera rẹ̀ ní ìránṣẹ́ káwá bí ọta lọ́rùn ó ń gbẹ̀ǹdì ta ló ṣe ọlá nàbì òpùrọ̀ ẹlẹ́nu rúnrún. ẹ̀yin náà wá wo iṣẹ́ Allah ó ní ìjẹ́ ànábì ìjẹ́ ìránṣẹ́ ó ti tán ó ti pin lórí ta nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. a kì í ṣe é mà tẹ́nìkan bá wá pera rẹ̀ lánàbì kan o àbí ránṣẹ́ kan o lẹ́yìn èmi ànábì sallallahu alayhi wa sallam ẹ mà kó kpùrọ̀ ni. àwọn òpùrọ̀ tí ó sì wá tí wọ́n pera wọn lánàbì bẹ́ẹ̀ lẹ́yìn èmi wọn ò tọ́gbọ̀n àbí 20 ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bí wọ́n bá tún kù tọ́gbọ̀n yẹn ó fi pé gbogbo wọn lọ́hàn pópùrọ̀ ni wọn. bí ọ̀kan bẹ́ẹ̀ òun jẹ́ Mirza ṣe é mọ̀ parí ọkọ rẹ̀ Mirza naam Mirza Ghulam Ahmed al-Qadiani ọkọ rẹ̀ nù Mirza Ghulam Ahmed Qadiani tọ́da al-Qadianiya sílẹ̀ ilé ìjànpẹ̀ ní Ahmadiyya láfíríkà ń bì. lónà bá ọkọ bẹ̀rẹ̀ sí pera rẹ̀ ó lóun ní Mahdi ó lóun là ànábì Isa kan ó lóun ní kẹ́ ànábì mi lòun ibi tó parí ẹ̀ sínú ó lá ànábì mi lòun táwọn ọ̀rọ̀ burúkú ti ń horu kí á ní wọ́n sọ̀kalẹ̀ fún ọ. lọ́wọ́ ni wọ́n sọ wáyé kankan lẹ̀ fún náà yọ wá já àyà 3 létí ń bì yọ já 2 lọ́hùn yọ papọ̀ lédè English sẹ́mi kó àwọn India Pakistan English ni wọ́n. wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum
ṣé English làwọn India náà India Pakistan ṣé English ni wọ́n irọ́ lásán kí lédè wọn èdè kan wà tó pa gbogbo wọn pọ̀ náà Urdu èdè Urdu lèdè tó pa wọn pọ̀ gbogbo èèyàn ni máa ń sọ lọ́dọ̀ wọn tí wọ́n bá wá sọ̀wé kankan lẹ̀ fún Mirza èdè wo ló yẹ kó wọ́n fi sọ Urduya ló yẹ kó wọ́n fi sọ kalẹ̀ fún òpùrọ́ burúkú àfa bẹ́ẹ̀ lòun àti olùmọ̀ńlá tó ń jọ kan nínú àwọn ahlu sunnah wọ́n ń pè ní Sana'ullahi Tasturi Sana'ullahi Tasturi ń lọ wá pé Mirza níjà kí Mirza jáde kókó gbogbo àwọn ẹ̀rí rẹ̀ jáde àwọn náà jáde tẹ̀rítẹ̀rí bí Mirza ṣe jókòrò kí Mirza wá sọ bó ń ṣe jólódodo níparí ìfikùnlùkù yìí Sana'ullahi Tasturi wọ́n á ní káwọn ṣépè tó bá jẹ́ pé òun ló bá ń parọ́ Mirza ní bá ń sòótọ́ kóun ó kúkú àjàkálẹ̀ àrùn kóun ọba bẹ́ẹ̀ kú kóun ó sì má dọ́dún tí ń bọ̀ tó bá yẹ kóun ló ń sòdodo Mirza ní bá ń parọ́ àjàkálẹ̀ àrùn ní kó bá kú kó sì má dọ́dún tí ń bọ̀ ọ̀sẹ̀ o wọ́n bá ń pìtàn fún yín wọ́n ní padì bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé Mirza ìgbẹ́ lọ́ọ̀yà kù sòlọ́dọ̀ àwọn tó máa ń paṣẹ dókítà ìgbẹ́ ọ̀rìn nínú àjàkálẹ̀ àrùn ni nítorí pé àrùn onígbá méjì kọ́lẹ́rà bóun ní ti ṣe wọ́n ká máa yàgbẹ́ ká máa bì náà ni ká máa yàgbẹ́ ká máa bì ntọ́pa Mirza nù ojú rọ́hàn àbí ọ̀hàn gbangba kálukú tí wọ́n máa ń dárúkọ rẹ̀ láyé wọ́n máa ń dárúkọ rẹ̀ pẹ̀lú ti bàbá rẹ̀ bàbá ńlá rẹ̀ ẹ̀yà tó ti wá ṣùgbọ́n Musailima bó ni wọ́n máa pè é al-kadhdhab àmókọ bàbá rẹ̀ kò sì sẹ́ni tó dààmú kó n fẹ́ mókọ bàbá rẹ̀ ó kọ tí kó wá fi dààmú ní kíni al-kadhdhab òpùrọ́ tóró pera rẹ̀ lánàbì nígbẹ̀yìn ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láyé ìjọba Abubakar iná ni wọ́n yanjú rẹ̀ tí wọ́n pàdánù kò sí ní tí wọ́n fi dààmú ju al-kadhdhab lọ Musailima al-kadhdhab bẹ́ẹ̀ ni gbogbo àwọn òpùrọ́ ọ̀hún ànábì pé wọ́n á ní àwọn òpùrọ́ ọgbọ̀n wọ́n hàn gbogbo wọn òpùrọ́ ni wọ́n Mirza òpùrọ́ ni àwọn arú rẹ̀ náà tó tún hàn òpùrọ́ ni wọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin òpin àwọn anabi àwọn wa ni Mirza ìránṣẹ́ ló ń kéésà anabi ìránṣẹ́ ni kéésà anabi wa hal yujadu rasulun laysa nabiyyan ṣé rasulu kan àti ọjà nabi kalla torí pé kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula àwọn ọ̀dẹ́sìmà alọ́ burúkú tó ń pa káyé o ní táwọn dáàmà nù akramakumullah tí ẹ bá wá wò ó túmọ̀ sí pé ar-rusulu aqallu adadan min al-anbiya àwọn ìránṣẹ́ Allah wọ́n kéré ló ń kà ju àwọn ànábì lọ tí Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ khatamun nabiyyin òpin àwọn ànábì àjẹpẹ́ ìtọ́fẹ̀ tó gbòòrò ti tán sẹ́yìn tó wá há tí ọ̀fẹ́ tó sóhun ti tàn ó ti tàn nítorí wípé wọ́n sọ wípé tí ìtọ́fẹ̀ tó gbòòrò bá ti tán eléyìí tó há ti tán ṣáájú ẹ̀ so eléyìí túmọ̀ sí wípé Olúwa ló máa ń ṣẹ̀ṣẹ̀ ń tó bá fẹ́ o yóò ṣe ní ìránṣẹ́ rẹ̀ áyà yìí ṣíṣèyàn ní ìránṣẹ́ ó ti wá sópin lórí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam
gbogbo bó tilẹ̀ wù káwọn èèyàn máa kí ó tó lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kọ́ ọmọ kí ó kórìí rẹ̀ àtẹnu rẹ̀ ọmọ lana fún kí ó tó ọmọ ó lè di nàbí ó sì lè di rasul ó ti tán òpin nǹkan tó lè dà náà ni kò sọ pé olùmọ̀ nípa ẹ̀sìn àmọ́ kí látara kí o dà nábì àbá ẹ̀dín kò sí ma nítorí mú ká àwọn Abubakar ọmọdé ànábì lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam Umar ọmọdé ànábì lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ẹ dákun ọ̀nà wa dà láti bo síbo àwọn akúrúntù lásán tá ń dá wa mọ̀ tí wọ́n máa ń ṣe ìrọ́b ń bọ̀ la bọ́ sí. torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé sísẹ́sà ènìyàn kọ́dà ànábì ó ti dópin lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Al-Walid ibn al-Mughira ń lọ sọ̀rọ̀ burúkú ó ní awa unzila alayhi dhikru min baynina tí Allah sọ al-Qur'ani kalẹ̀ fún Muhammadu láàrin wa wọn ọ̀rẹ́ ni mú àfi Muhammad báyìí láyà ṣe sọ kalẹ̀ o. Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Allah ló máa ń sa ẹni tó bá fẹ́ lẹ́sà yóò fi ṣèránṣẹ́ bóyá nínú àwọn màláíkà tàbí nínú àwọn èèyàn. Agbárí rẹ kọ́ ìdílé tó ti jáde kọ́ nítorí kójọ láyé kọ́ ẹni tó bá wù Allah ló máa ń ṣe ní ìránṣẹ́ rẹ̀. Inna Allaha sami'un basir sami'un li aqwali ibadihi ọgbọ́n tẹ́ ń sọ náà ló ṣe fèsì tẹ̀bí wọn sọ pé wọ́n sì lè sọ wá àyíká lè fẹ́lẹ́ yìí láàrin wa Allahu gbọ́ ló fi fèsì basir òun ló sì rí àwọn ẹrú rẹ̀ ní sẹ̀sẹ̀ ni tó bá wù láti ṣe ní ìránṣẹ́ ẹ̀yin kọ́ lẹ́ sọ fún ya'lamu ma bayna aydihim Allahu máa ń tẹ́ ti ṣe síwájú tóní láti jọ́ tẹ́ ti bàlágà Allahu máa ń tẹ́ ṣe wa ma khalfahum èyí tẹ́ tún ṣe lẹ́yìn tóní tẹ́ ṣe kótó di pẹ́ kú Allahu tún mà èyí tẹ́ ti ṣe Allahu máa bẹ́ẹ̀ ṣe ọmọ bí ó ṣe já sí èyí tẹ́ ti ṣe ni ọ̀wá ní mà. wa ila Allahi turja'ul umur ọ̀dọ̀ Allah ni gbogbo ọ̀rọ̀ yẹn parí sí o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ Allah iná lọ̀rọ̀ yẹn parí sí ọba tó ṣe pé nǹkan kan pamọ́ sí ni gbogbo ètò àti ṣe kọ̀ pamọ́ sí tí wọ́n bá bi wá léèrè ọwọ́ ń tà ti ṣe láàárọ̀ yìí kó tó di pọ̀sán pọ́n lónìí a lè rántí gbogbo ẹ̀ báwo wá ni tí wọ́n bá bi wá léèrè ń tà ṣe lánàá ìjẹta tàbí ìjẹrin ọ̀sẹ̀ tó kọjá tàbí oṣù tó kọjá abọ́dún tó lọ mélòó la fẹ́ rántí àwa ń ṣe ni Olúwa Ẹlẹ́dàá wa ń bá wa kó jọ yóò sì ṣèṣirò fún wa lórí gbogbo ẹ̀ ọ̀nà dàtà fẹ́ jàjàbọ́ torí ẹ jẹ́ ká jẹ́ kí dáadáa wọ́pọ̀ ká jìnnà sáburú ká jìnnà sáìdá kò sí ní tàǹsí tọpamọ́ sí Allah. ya ayyuhalladhina amanu irka'u wasjudu wa'budu rabbakum waf'alul khayra la'allakum tuflihun. Allah ní apẹ̀ yín olùgbàgbọ́ òdodo ẹ rùkú' fún Allah ẹ tẹ̀ fún ẹlẹ́yìn gígan tẹ́yìn rẹ̀ dàbí irin rọ́ọ̀dù tó ṣe pé kìí tẹ̀ ẹ rùkú fún Allah láyé ń bí wọ́n ń pè ọ́ as-salata as-salat ẹ mójútó sọlá ẹ mójútó sọlá irka'u ẹ rùkú fún Allah ẹ ń dọ̀bálẹ̀ fúnra yín ẹ ń kúnlẹ̀ fúnra yín ẹ ń lóṣù sógán fúnra yín ǹjọ́ wa rùkú fún Allah ò rí nínú ìgbésí ayé rẹ so rùkú fẹ́lẹ́dà rẹ rí olùgbàgbọ́ òdodo ni ọ́ irka'u Allah ní ẹ máa rùkú fún èyí tẹ́ ẹ ṣe fọ́ọ̀mù èèyàn ẹsẹ̀ ní ẹ túbá ẹ tún má padà sídìí rẹ̀ má láéláé ẹ ti ríyàn tà ríyàn ẹ wó lulẹ̀
ẹ wó dànù fún, ẹ ṣubú lulẹ̀, ẹ dọ̀bálẹ̀, ẹ tún mú pẹ̀, ẹ kú sórí kí wọ́n lè bá a mọ̀ pé ẹ yẹpẹrẹ ara yín fẹ́ni tí ó yẹ kẹ́ ẹ gbéga tó yẹ kẹ́ ẹ gbọ́lá fún èèyàn ẹgbẹ́ rẹ̀. ó ti kúnlẹ̀ fún, ó kúnlẹ̀ dẹ́dẹ́dẹ́, ó tún mẹ́nu lọ́ọ̀lẹ̀, kò tí ẹ̀ ní bílà ikú pọ̀tọ̀pọ̀tọ̀ ní sàn lẹ́bàá bí tó ń gbẹ́nu sí pé bàbá ni bàbá tó lẹ́mìí rẹ lọ́wọ́, bàbá tí ń rọ̀ ọ́ lọ́rọ̀, bàbá tí ń fún ọ látẹ́gùn mi. àbẹ́wò ni ká máa gbá àwọn èèyàn tayọ ẹnu àlá wọn. bàbá tó sì kúnlẹ̀ fún bá náà ló kú ọ̀nbẹ lọ́sọ̀ pé lórí ibú bàbá òun, bó ló tún ṣe tó lórí ibú ẹni ó kúnlẹ̀ fún tó bá òun, àló lórí ibú bàbá òun. kọ̀fẹ́ kọ́ da fẹ́ nìkan lágboolé, olórí ibú ni. tọ́ba sùn ti rí ó tún ti kúnlẹ̀ sógán, olórí ibú má pa mí. Allahu akbar. wọn á ní kó ṣe rúkú fún Allah, olóò ṣerú ẹ̀rí ẹ̀yìn rẹ̀ gan. èèyàn abúniọ́ ọ̀lẹ́sìn. irka'u wọn ní orúkú ó sórí góódó, ẹ̀yìn rẹ̀ ọlọ́tàrà, ọkàn sórí góódó báyìí ni wọn wọlé má mú pé gbórí òkè ó tó bá wọn. a'udhu billah. irka'u ẹrùkú lọ́nà tí dín yóò ní ga ju orí lọ, orí ò ní ga jù dí lọ, ẹ̀yìn yóò ṣe dọ́gba, bá a bá gbómi lé kò ní fì síwájú kò ní fì sẹ́yìn. irka'u ẹrùkú kẹsì máa yí pé ńṣe la rùkú fún Allah láti ṣàgbéga Allah, tí ó bá jẹ́ Allah ẹnìkan ò sí tá a tún lè rùkú fún, kò sẹ́ni náà. kí ló jẹ́ tá a fi rùkú fún. la yamliku lana hayatan wala mawtan wala nushura. ìsẹ̀mí wa ò sí lọ́wọ́ ẹ̀, ikú wa ò sí lọ́wọ́ rẹ̀, òun kí ó gbé wa dìde, kí ni wàhálà. àwa wí tàǹtàrà yín jẹ àṣà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ilẹ̀ ọ̀hún orílẹ̀ kádọ̀bálẹ̀ kákúnlẹ̀. àṣà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni kò nídìí kó research tó a ní ń ṣe tẹ́lẹ̀ náà, ẹ bá àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni. tó bẹ́ẹ̀ làwọn olùmọ̀sọ wọn ní kúnlẹ̀ dọ̀bálẹ̀ ìkíni àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni. àwa kì í sábọ́gibọ̀ ọ̀pẹ, akọ́tì ni la fi jẹ́ mùsùlùmí. yẹn wà lọ fẹ́ wàá máa gbára dálẹ̀ sí lórí irọ́. bàbá wo lọ ń pánlé, màmá wo lọ ń pánlé, àwọn ẹni tó yẹ pé búbú náà ló tún bú wọn, búbú ló ń bú wọn. ó kú lọ́dọ̀ wọn kò tí ì tó mítà 50, ó ti bẹ̀rẹ̀ sí ní bú wọn, tí ń ṣépè fún wa olórí bú bàbá tí ò ní dáa fún. àtàyè ntí ó ti ta, bàbá sì tún yọ ọ́ tó ẹ káàbọ̀ bá mi, ìdọ̀bálẹ̀ mi rè o. ẹ̀tànjẹ pọ̀ nù àṣà Yorùbá, ẹ̀tànjẹ gidi. wọ́n ní káwọn ó pe wèrè lọ́kọ ìyàwó ni, ẹ dákun wèrè ni o, ẹ wá ní ká pè lọ́kọ ìyàwó kó lè bá àjẹ́ àárín tá a fẹ́ ṣeṣe, kó lè já rọ́nà lọ. tọ́ba bí ọkọ lódodo ọkọ ìyàwó yẹn ṣé ọkọ ìyàwó ni, wèrè ni o. Allah, Yorùbá lẹ́wù irọ́ pọ̀ mbẹ́, irọ́ pọ̀ mbẹ́. Allahu akbar. nínú Islam òkodoro òdodo ni, kò sírọ́. Islam ọgbà kò máa rúkú fún yàn. àyíjọ́ tó bá ti rúkú fún yàn, rúkú tó ń ṣe fún Allah kò ní nítumọ̀ mọ́, kò ní jámọ̀ kankan mọ́. torí pé o lè ṣe fẹ́ lómi, o tún lè ṣe fún Allah, kí ni bàbàrà? kò sí bàbàrà ń bẹ. torí ẹ gbogbo kúnlẹ̀, gbogbo dọ̀bálẹ̀, gbogbo wọn tẹ̀ ìṣesí àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni. mùsùlùmí kì í ṣe abọ́gibọ̀ ọ̀pẹ. rúkú lolúwa ní kẹ́ ẹ ṣe, ta ló sì ní kẹ́ ẹ rúkú fún? ó ní kẹ́ ẹ rúkú fún wasjudu, ẹ forí kanlẹ̀. Allahu azza wa jalla máa forí kanlẹ̀ fún. ẹ sì mọ̀ pé tá a bá sujud, sujud wa kò ní jẹ́ sujud àfi lórí oríkèé méje. iwájú àti mú wa òun jẹ́ ẹsẹ̀ lẹ́ni, àtẹ́lẹwọ́ wa méjèèjì ẹsẹ̀ ní méjì ẹ fi kún ẹni ó di mẹ́ta. orúnkún wa méjèèjì ẹ bá fi méjì tẹ bá fi kún mẹ́ta ó di kíni? ó di 5. orí àwọn ọmọ àka ẹsẹ̀ wa àwọn náà jẹ́ méjì míì, ẹ fi kún 5 ó di 7. anabi sallallahu alayhi wa sallam ó ní umirtu an asjuda
ala sab'ati a'dha apa mí láṣẹ kí n máa forí kanlẹ̀ lórí àwọn oríkèé méje. wasjudu ẹ máa forí kanlẹ̀ fún Allah kò síbi kan tí Allah ti gbà wípé ẹ̀yin ìjọ anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin àlùmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ rúkú fẹ́nìkan tó yàtọ̀ sí Allah ẹ sùjúdù fẹ́nìkan tó yàtọ̀ sí Allah kò ṣẹlẹ̀. Allah náà ló fún wa rò wípé wa idh qulna lil malaikati isjudu li Adama fasajadu. òun náà ló tún fún wa rò wípé anabi Yusuf aleyhi salam àti bàbá àti ìyá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ gbogbo wọn forí kanlẹ̀ fún àmọ́ kò sínú ṣẹ̀ríà wa yìí wípé káwọ́ forí kanlẹ̀ fẹ́nìkan. mo rò pé yé wa eléyìí wọ́n ń pè ní shar'u man qablana òfin tàwọn ẹni tó síwájú wa ni. shar'u man qablana la yakunu shar'an lana illa bi shartayn òfin àwọn ẹni tó síwájú wa kò lè jófin fáwa àfi pẹ̀lú májẹ̀mú méjì. alákọ̀ọ́kọ́ an yarida dhikru shar'i man qablana fil qur'ani aw as-sunnati as-sahiha kó jẹ́ pé àlàyé nípa òfin àwọn ẹni tó síwájú wa ó wà nínú al-Qur'an àbọ̀ wà nínú sunna tó gúnrégé. ẹlẹ́ẹ̀kejì alla yarida fi shari'atina ma yu'ariduhu kí nǹkan tó takò ọmọ wà nù ṣẹ̀ríà tiwa. kò sínú ṣẹ̀ríà pé kó kúnlẹ̀ fẹ́nìkan kó dọ̀bálẹ̀ fẹ́nìkan. wọ́n á ní wọ́n gbọ́dọ̀ kúnlẹ̀ fún ọ torí pé àfa ni wọ́ abẹ́rẹ́ rí pé kí ó tẹ́ ẹ máa yẹ ọbọ̀dì. nbọlọ àwọn kan yẹn ṣebí Abubakar kúnlẹ̀ fún anabi nílùú o ìlú wọn wà tó fi kúnlẹ̀ fún anabi. lẹ́yìn náà Umar ọ̀nà tó kúnlẹ̀ fún anabi níbo tún lọ tún àdìsí nǹka kó fi mà ń bọ̀ ń bẹ̀ àdìsí tó ẹ̀ka kún àdìsí tẹ́ ń sọ pé ẹ̀yin ò lè gbàgbọ́ ọwọ́ àrí nǹkan kan tó rò pé ó lè gbè fáwọn níbi wọ́n fẹ́ máráyé lẹ́rú ọwọ́ àní Abubakar náà kúnlẹ̀ níbo àdìsí tó gbàgbọ́ ìgbà tó gbàgbọ́ ò lè gbọ́ yé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ kí ni wọ́n gbọ́ yé ó ń tukutu torí di eléyìí wọ́n bá máa kúnlẹ̀ fún yàn kò ní í ma lórí Abubakar nìkan tó mú wa àbí Umar gbogbo sàhábé àìwọ́ ọmọ ni kótó di kó kúnlẹ̀ fún wọn tó ti bọ́ bàtà ọmọ ni tó gbogbo aṣọ rẹ̀ tọwọ́ tọ́ mọ́ dáadáa gbogbo ẹni ó fi gbolẹ̀ pé kí ni wá títa ni ó lè tún ní káwọn ọmọ kí wọ́n ra amú kí wọ́n nà kòbókò ó lẹ́kọ̀ọ́ ṣé bàbá náà ló ń kí tó lọ́ọ̀lẹ̀ dáadáa Allahu Akbar olúwa ni irka'u wasjudu ẹ rúkú fún Allah ẹ forí kanlẹ̀ fún Allah wa'budu rabbakum ẹ máa sin olúwa yín lónìkan gbogbo bí tó bá ti rí ubudu nínú al-Qur'an fa ma'nahu wahhidu ẹ sọ olúwa yín lọ́kan ṣoṣo nítorí pé law abadta Allaha wa lam tuwahhid fa innaka lam ta'bud tó o bá ń sin Allah tó o ṣe lónìkan ó ti sìn àfi kó o ṣe lọ́kan. wa fa'alul khair rere ni ká ẹ máa ṣe yàtọ̀ sáwọn ọ̀ràn yẹn tẹ́ gbọ́dọ̀ ṣe ẹ máa tún ṣe rere la'allakum tuflihun kẹ́ ẹ lè bá a sórí rẹ̀. ibi ìbáyìí náà Allah ń sọ àwọn nǹkan mẹ́rin tó ṣe kí táwọn bá ń ṣe àtúnṣorí rẹ̀. àwọn eléyìí àmọ̀kàn ní asbabul falah ó tó kéèyàn fi kọtíra asbabul falah من خلال القرآن أسباب الفلاح من خلال القرآن أمان كتي جا سوريري يتاقبوا إلى ترى القرآن هل كل إلى داسوك يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون بين نبي كيلوسا يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون كمان هنا أنا تجي أسباب الفلاح يعني تفعل سوري يوم سي صلاة سي صلاة باولو تفعل سوري torí pé àwọn olùmọ̀ sọ pé irka'u wasjudu isharatun ila as-salah sọláàtì ni wọ́n ń pè wá lọ sí díẹ̀
la falaha liman la yusalli, kò sóríire fẹ́ni tí ì bá ti ṣe sọlá. ẹni tí ì bá ti ṣe sọlá gbàgbé ẹ̀, ọ̀nà orí ibú lọ́rin. torí ẹ̀ ó máa ṣe sọlá. ọ̀wá ni ó ṣe é ṣe kí wọ́n wọ àlìjánnà ṣáájú àwọn tí ń ṣe sọlá. àlìjánnà wo? ilé bàbá ẹ̀. àlìjánnà tó lù ẹlẹ́dàá wa kò sí fẹ́ni tí ì bá ṣe sọlá. wọ́n dárúkọ rúkú àti sujud, wọ́n nítorí pé ń bẹ nínú ètò ga jù nínú àwọn orígun tó wà nù sọlá. rúkú ọ̀gá, as-sujud ọ̀gá. as-sujud ga jù rúkú lọ, rúkú ga jù nǹkan mi lọ. torí pé wa idha qila lahum irka'u wa idha qila lahum irka'u la yarka'un, láyé ń bì. àwọn mùsùlùmí ti ń ṣe rúkú ẹ̀ kú oríire, torí ẹ̀ la sọ pé ṣe rúkú rẹ̀ dáadáa, má gànyìn rẹ̀ garando. sábàbí mi nínú sábàbí tí já sóríire, u'budu rabbakum at-tawhid. torí pé tó o bá jẹ́ muwahhidan law sallaita wa zakkaita wa sumta wa hajjajta kullu dhalika yadhhabu haba'an manthura. bó ṣe sọláàtù, tó yọ zakatu, tó ṣe sùyàmù, tó lọ hajj, gbogbo ọkàn lọ lófo. nítorí pé at-tawhidu asasul falah, at-tawhid nípìnlẹ̀ oríire. ẹni tí ì bá ti ṣe at-tawhid, gbogbo ń tó bá ṣe òfo lásán. àwa wí tán ó ní ìwọ gba ti fiqh àmọ́ gba ti tawhid, gbàgbé ẹ̀ fíkì tí ò sí tawhid inú ẹ̀ irọ́ ni. waf'alul khair, ẹ jẹ́ wàá yan da, kí wàá yan da sọ́mọ́nìyàn, ẹ máa ṣe rere sí wọn. àwọn ọba máa ṣaburú sí yín, ẹ máa ṣe dáadáa sí wọn. ohunkóhunkóhun máa tì sí yín, dáadáa ní kẹ́ ẹ tì sí wọn. ó léjò sí ọmọ tí má lékun sí, má lé nǹkan kan sí, dáadáa ní kó lé sí. torí pé tí wọ́n ṣe máa ṣe nítorí ti Allah, ẹ̀san rẹ̀ ò ní gbé. ẹ rí i pé lágbọn tí Allah ẹ mójútó, lágbọn tó mìíyàn ẹ tún ṣe dáadáa sáwọn náà, sábàbí téèyàn fi sórí rẹ̀ nù. ọkàn ní sọ pé mi ti mójútó ẹ̀sìn, mi ní ṣe dáadáa sẹ́nìkan, kò sí tọ́kàn mi pẹ̀lú anybody. ọ̀ gbádùn, ọ̀ sànà kó sórí rẹ̀, ṣe dáadáa sí wọn. torí pé Allah ò ṣàdédé pa àwọn èèyàn pọ̀ àfi nítorí pé ó fẹ́ fapá kan ṣàdánwò fapá kan. àdánwò láláì ní jẹ́ fọlọ́wọ́, àdánwò ìní mẹ̀kúnnù jẹ́ fáwọn ọlọ́lá, àwọn abẹnugan. àdánwò làwọn aláàárẹ̀ jẹ́ fẹ́ni tó lálàáfíà. àdánwò ìlẹ́ni tí ò tí ì ríṣẹ́ jẹ́ fẹ́ni tó ti ríṣẹ́. bílẹ̀ ayé ti ṣe wà nù jàmá. àwọn èèyàn wọ́n máa ran ara wọn lọ́wọ́ ni bọ́ fẹ́ bọ́ kọ̀. torí ẹ̀ l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lónìí man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al. ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní. ọmọ èèyàn ò ní jẹ́ ọmọ èèyàn. ẹni tó rí tó súnmọ́, ẹni tó rìn mọ́, ẹni tí ń bọ́ ṣeun, àǹfààní rẹ̀ ló fẹ́. bó ti ṣe lè ráǹfààní gbà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n náà lè ráǹfààní gbà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan. tòótọ́ ọ̀bá wa ráǹfààní ṣe wọ́n, má ṣe wọ́n sùtà, má bà tiwọn jẹ́, tọ́ọ̀bá rí tiwọn tún ṣe. ṣùgbọ́n mi èèyàn sọ́mi èèyàn máa rò lẹ́mìí rẹ̀, máa sánà lẹ́mìí rẹ̀, kí ni mo lè ṣe tí mo fi lè ṣe àwọn èèyàn láǹfààní. Ramadan lọ́wọ́ à ń ta yìí, pípọ̀ nínú àwọn èèyàn wàláhì yà ń jẹ wọn. eku kaka lẹ́lòmíì fi ń jẹun. gbogbo yanjú, gbogbo ohun tó lè ṣe níṣẹ́ tó dáa ni wọ́n ń ṣe. ẹ̀yin náà sì máa owó kékeré ò tó sẹ̀mí má. kí wọ́n wá wò sùnsùn pé bí Ramadan ṣe wà ń ta yìí, wọ́n mọ àwọn èèyàn, wọ́n mọ àwọn tó lówó ló kọ àwọn ẹni tẹ́bi ń pa tójú ń pọ́n. wọ́n á sọ pé ẹ dákun lágbájá,
iye tẹ́ bá lè rí filẹ̀ mọ́ ń fẹ́ kẹ́ filẹ̀ tàmẹ́dò iye ẹ̀yin náà bá lè rí filẹ̀ mọ́ ń tọrọ kẹ́kẹ́ filẹ̀ dóòlà ẹ̀yin náà mọ́sálàì kópa nínú rẹ̀ onítọ́rọ́ elépìnì onísìsì oníkọ́bọ̀ abásìdájọ́ àti náì owó yìí ọmọ bó ṣe má ọ̀pọ̀ bó ṣe pọ̀ ìwọ ò ní àǹfààní kan tó ń wá fúnra rẹ̀ ń bẹ̀ ju pé báwo ló ṣe jẹ́ sábàbí táwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n fi ṣàǹfààní ẹ wá mówó ẹ wá lọ ránjẹ àwọn oúnjẹ tẹnu máa ń jẹ oúnjẹ tútù bí àgbàdo bí èrè ìrẹsì àtàwọn oúnjẹ olóríṣiríṣi ẹ wá sọnà tó ń jẹ yìí fi dọ́wọ́ àwọn ẹni tó ká wàláhì kódà kó jẹ́ pé ọ̀sẹ̀ kan lásán ni wọ́n fi jẹ́ tó fi tán oore ńlá ni torí tí wọ́n bá sánà eléyìí ńkọ́ yóò máa bẹ nínú ìwé dáadáa rẹ eléyìí tó lu ó fi san lẹ́sànjọ́ gbẹ̀ndẹ̀l kìyàm ó ní kọ́bọ̀ ńbẹ ó sì ní sísì ńbẹ àmọ́ sánà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ad-dallu ala al-khayri kafa'ilihi ẹni tó bá kọ́ni ní dáadáa ṣe tọ́tọ́ka sí dáadáa fún ni láti ṣe òun náà dàbí ẹni tó ṣe ni ó gba ládàá lọ́dọ̀ Allah bí ẹni pé wọ́n ló ṣe torí ẹ̀ ká gbìyànjú láti ṣe dáadáa sọ́mọlàkejì nínú dáadáa téèyàn máa fi ṣoríire láyàtọ̀ kìyàmà ni torí ẹ̀ ó lè jẹ́ pé mi ni mo lówó mo mú nínú owó mi mo fi ṣe dáadáa nínú tó lù wá fẹ́ ni ó lè jẹ́ pé mi kọ́ mo lówó mo pàkíyèsí ẹni tí mo máa ní nínú dáadáa ni ó lè jọ́rọ̀ ẹnu lásán ni mo fi ràn yàn lọ́wọ́ títí ẹ fi dire nínú dáadáa ni. agboolé ibòmíì ti fọ́ látàrí pé ìkápọ̀ ìwà àkápọ̀ lágboolé bú gbogbo wọn ti bẹ́ dànù torí wọ́n ń ṣera wọn sùtá ògèdè kàlọ́ alágboolé gbogbo lé bọ́m̀bẹ̀ ẹ̀ẹ̀kan tí kọ́ sẹ́nu ọ̀nà ilé ni pé ilé ìsèkàmọ́sẹ̀ rere àrùn àwọn ilé báyẹn da oró ń gbọ́ báyà náà ni tóra ṣe ní ọ̀padà ṣe rẹ̀ soka ṣe dáadáa taba ṣe dáadáa gan àmọ́ bá rọ́ náà lọ dáadáa níjọ́ gbẹ̀ndàl kìyàmà báwo wá ní wàhálà ìdá waf'alul khayra la'allakum tuflihun ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ lè bá àjẹni tí ó ṣoríire eléyìí jábí tá a tún dúró lónìí abẹ́ Allah azza wa jal kó dákun nínú àánú rẹ̀ kó fún wa ní dáadáa sí kó dákun nínú àánú rẹ̀ kó má ṣe dá wa dára wa kó sì má ṣe dá wa dá bùkátà wa abẹ́ Allah azza wa jal fún gbogbo àwọn ẹni tí ń ṣe rere kó lọ akọ́mọ́ pin wọn pa kó túnbọ̀ fún wọn ní dáadáa míì ṣe lẹ́yìn dáadáa tí wọ́n ń ṣe gbogbo àwọn tó ń sìn sànà kéèyàn ṣe dáadáa abẹ́ Olúwa Ẹlẹ́dàá kó gbàdúrà tiwọn náà kó ran àwọn náà lọ́wọ́ lórí dáadáa tí wọ́n ń ṣe lábẹ́ báwọn à ń fẹ́ pé àwọn ẹni tí wọ́n ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ àbí àwọn ẹni tí ń wá sí gbogbo àwọn ètò tá a máa ń ṣe so kọjá pé wọ́n fowókọ sílẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ níbí ẹni tó bá rí pọ̀ ní bùkátà sí oúnjẹ kan tá a fẹ́ pín títí ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah táwọn ẹrú Allah kan tán ṣagbátẹrù rẹ̀ àyè sì tún sílẹ̀ fẹ́ni tó náà bá fẹ́ dá sí àyè sílẹ̀ fẹ́ni tó bá fẹ́ dá sí wọn bá bóúnjẹ ń bá ṣe má a rí pé àwọn ẹni tán kẹ̀sìn kún tó ń wá dánilẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ sẹ́ni tó bá rí kó ní bùkátà rẹ̀ ẹ̀fọ́ kọ́lẹ̀ bá lọ́dọ̀ Muhammad àbí Abdulawal àbí Abdulaziz àwọn èèyàn mẹ́ta yìí so lónìí sí ọ̀la jumu'a ọpẹ́ jù lọ́jọ́ asabt
iná ni wọ́n tilẹ̀kùn gbígba orúkọ ọ̀hún. So Muhammad, Abdul-Awwal àti Abdul-Aziz. Ẹni tí ó bá rí i pé oníbùkátà kó fòkọ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí, Olúwa Ẹlẹ́dàá ó gbàdúrà gbogbo wa. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. ẹnitọ́ba tí wàá fọkọ́lẹ̀ wọ́n wá padà wá lọ́jọ́ al-ahad láti wá gba ìwé pélébé kan tí wọ́n mú lọ́wọ́ wá lọ́jọ́ tí wọ́n bá ń pín ní tí wọ́n bá ń pín yẹn. ẹni tí wọ́n bá pe nọ́mbà tí ń bẹ lára ìwé pélébé tiẹ̀ onìkan ni ó láǹfààní àti wọlé. eléyìí jẹ́ bó ṣe jẹ́. àwọn ẹni tí wọ́n bá sì sọ pé àwọn mú nìkan àwọn ni wọ́n wà, kò sáàyè fún pé ká wá pọ̀ títí ká máa fúnra wa táwọn èèyàn fi tẹra wọn pa táwọn fi ṣera wọn léṣe kó lọ́ọ́ akọ́mọ́jà ara ìdá.